Orin kọ́lítà ìlàmì kébé buhara orin ni orin wá sí Wáyìndé ọmọ tó gbọ́ láhàn orin ni oní rhythms oní sweet percussions omele Fuji tó ní rhythms tó ní sweet percussions omele àpàlà sákàrà ń sọ tí ẹ lọ́tọ̀ dégbé èmi ni king of music tó ń sọ tàlẹ́ntà lè fi wé ẹgbọ́n náà ṣọlá fi wé kò sẹ́ńtà lè fi wé ọmọ mi ṣùdí kéèsì if you don't know ọ̀bọ̀ orin lòṣùpá ẹbẹ̀rẹ̀ ojú tó pawó wọn lọ́bọ̀ orin lòṣùpá tó fi dó TikTok Instagram ọ̀bọ̀ orin lòṣùpá ẹbẹ̀rẹ̀ ojú tó pawó wọn lọ́bọ̀ orin lòṣùpá wọ́n máa ń bó lion bó rose bó cap. For you? Àwọn bó lion. Tap. Òṣùpá ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olórin Fuji eléyìí tí composition ẹ̀ tó dá dúró tó yàtọ̀ tó sì jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olórin Fuji tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ni wọ́n ń kọrin gẹ́gẹ́ bí Saheed Òṣùpá. Dr. Saheed Òṣùpá ó sọ̀rọ̀ yìí ní agbolé Fuji gẹ́gẹ́ bí kí oníkálukú kó lè dá agbolé rẹ̀ mọ̀ gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wípé látòrí Pasuma àti orí Saheed Òṣùpá òun ló fẹ́ẹ̀ dábẹ̀ ni pé ẹgbẹ́ òṣèré ní Fuji eléyìí tá a mọ̀ sí fans club ló tún dúró gírí dáadáa. kí fi kan pé kejì ọlọ́run tó jẹ́ tó bá ń kọrin bí ẹni ìjẹ́ ẹ̀kọ́ ni tó bá ń pèdè èmi tí mo já òògùn mo tún máa ń kan sára sí ipò ń pè lè tó ojú ọba orin Òṣùpá lónà kan nínú orí màá ní ẹ̀gbọ́n pé kò ní má ló ń jáde wọn lọ́rọ̀ púpọ̀ láti sọ lè ní mo fọ̀rọ̀ sílẹ̀ ìfọ̀bà orin kò sọ ọmọ Mr. Fuji gangan lọ́nà kan bínú orí màá ní ẹ̀gbọ́n pé kò ní má ló ń jáde ní ṣókí. Ọlọ́run àgbàdúrà wa lọ́kọ́rin ká fi orin sọ̀rọ̀ mo sì láti wọ́n bá mo ṣe rẹ́kọ̀dù kan mo ní tá a bá ń bá a sọ̀rọ̀ ó yẹ ká máa gbọ́ òun rẹ́kọ̀dù yẹn ó gbọ́ gbà náà ọkọ̀ ṣe pé kò gbọ́ ni tá a bá ń bá a sọ̀rọ̀ ó yẹ ká máa gbọ́ torí ẹrú tọ́gbọ́ tó lówó ẹ̀ ló fẹ́ràn jiyàn ẹ̀yìn tí ọgbọ́ kedere ajiyàn lásán tá a bá ń bá a sọ̀rọ̀ ó yẹ ká máa gbọ́ lódì fáfáfẹ́ ní ṣọ̀gbọ́n o àtàfi kejì ṣọ̀gbọ́n lódì fáfẹ́ ní akọ́tò dẹ̀gbà tó fi ń ṣọ̀gbọ́n àfẹníṣọ̀gbọ́n níbẹ̀ èèyàn bá kọ́ ń lọ́gbọ́n èmi ò ní gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n ó di ti má ṣe ta àkọ́kọ́ tó wù ń lọ́wọ́ lèmi á tó gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n àfikejì ṣọ̀gbọ́n níbẹ̀ èèyàn bá kọ́ ń lọ́gbọ́n èmi ò ní gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n tí má tiẹ̀ ṣe ta àkọ́kọ́ tó wù ń lọ́wọ́ kò ní kí n wá gbọ́gbọ́n èèyàn tọ́kọ́ ń lọ́gbọ́n ó di tí n bá ṣe tẹ̀ kejì ìjájọ́ ń lójú èmi á tó gbọ̀ngbọ̀n èèyàn tọkọ́ ń lọ́gbọ́n lódì fáfẹ́ ni akọ́tò dẹ̀ ẹ̀gbà tó fi ń ṣọgbọ́n tí kì í ṣe èpo ti ṣe kan tó ti bú lọ́wọ́ o tí kì í ṣe kó ti ṣe kan tó jájọ́ lójú ó lọ́gbọ́n òpin síbi kan bọ́kọ́ ń lọ́gbọ́n o kíá ni wọ́n gbọ̀ngbọ̀n èèyàn tọkọ́ ń lọ́gbọ́n bàbá ń bá a sọ̀rọ̀ ó yẹ ká máa gbọ́. àti àbá gbalagbà gbogbo dẹ́wọ́n mo ti gbọ́ aláré mi bó dẹ̀ ṣe máa rí bó ṣe máa wà náà nìyẹn. ọlọ́gbàdúrà mọ́rí ó ti lọ. béèyàn bá ti ṣe bàbá aráwájú béèyàn bá ti ṣe bàbá pàlágbà onítọ̀hún máa gòkè dandan ni. àìgbàgbàfẹ́ nìkan kò já ayé ogún mo láyé ìgbàgbàfẹ́ nìkan kò já ayé ogún èmi ju ìwọ́jú mi dẹ̀ láàyè ń bá ká ayé yìí fẹ́ gbọ́ pẹ̀ nìkan jà wọ́n lọ àbólówó jà wọ́n lọ ṣùgbọ́n ewúlò gbó irùngbọ̀n làgbà ìdodo ní dájì yára ohun tágbà rí lórí agbántara bọ́mọdé gungi kò lè rí ohun tágbà rí tójú àgbà bíjì bí tọmọdé rí ó lè fọ́ ọ bọ́rọ̀ bá débi ẹ lọ mọ́ lórí wọn arúgbó azáré ju màjèsí lọ béèyàn bá ti ṣe bàbá
ṣùgbọ́n sáàni ògbóná ohun èrè kó gẹ̀rí ọ̀nà ló pọ̀ lọ́wọ́ mi bá fún. mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé o mo sì fẹ́ ra mọ́tò ogun àsìkò kálukú o kò mọ ní tàṣe ẹ̀ láyé ṣùgbọ́n básìkò tó ẹni kan yún lè kà básìkò ẹ̀dá ò tí ì tó básìkò ẹ̀dá ò tí ì tó bẹ́ẹ̀nìyàn kan jújú kádàrá àfàìmọ̀ yóò kábàámọ̀ láyé. ẹ ṣé mo dúpẹ́ o. Big Daddy. mo tún ní kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó jẹ́ wípé ẹ máa ń bá mi kọ́mẹ̀ntì sí orí àwọn ètò tí mo bá mú wá ẹ̀jẹ̀ tún máa ń bá mi share pẹ̀lú. mo dúpẹ́ o. kí làwọn nǹkan tí mo fẹ́ máa gbéyẹ̀wò lọ́jọ́ tòní? mo fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn àṣírí ọ̀rọ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ ní agboolé fújì, pàápàá jùlọ nípa ọ̀rọ̀ tí kí Dr. Saheed Òṣùpá tí wọ́n sọ nípa ànábì nínú fújì àti àwọn sàábé. ọ̀rọ̀ tí Dr. Saheed Òṣùpá sọ yìí òun ló ti dá nǹkan sílẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ fújì pátápátá. àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ fújì kan wọ́n nígbàgbọ́ wípé Dr. Saheed Òṣùpá sọ̀rọ̀ yìí nítorí Kwam1 ìyẹn Wasiu Ayinde ni. bẹ́ẹ̀ sì ni àwọn kan tí wọ́n jẹ́ olólùfẹ́ fújì òun ni wọ́n fi ọ̀rọ̀ yìí kalẹ̀ wípé tá a bá ní ká wò dáadáa o nínú fújì àwọn tí wọ́n ní sàábé tí wọ́n ní èrò lẹ́yìn jù dáadáa tí wọ́n ní àwọn tí wọ́n ń kọrin bíi tiwọn ọ̀kan ni Dr. Saheed Òṣùpá jẹ́ lára wọn. ṣùgbọ́n tá a bá tún wá ní ká wò dáadáa o orin fújì ó wá látọ̀dọ̀ Dr. Síkírù Àyìndé Barrister. tá a bá tún wá ní ká mú gẹ́gẹ́ bí Dr. Síkírù Àyìndé Barrister tí wọ́n jẹ́ olùdásílẹ̀ fújì, ibẹ̀ ni Dr. Saheed Òṣùpá tí wọ́n ti mú ọ̀rọ̀ wípé lẹ́yìn Dr. Síkírù Àyìndé Barrister tí wọ́n kọ fújì ẹni tó tún ń kọrin fújì gẹ́gẹ́ bí Barrister òun ni Wasiu Ayinde. ìdí rèé tí Dr. Saheed Òṣùpá tó fi sọ wípé lẹ́yìn Barrister Wasiu Ayinde ni sàábé Barrister, lẹ́yìn náà ni ó tún kan òun àti Pasuma ìyẹn nínú fújì. ẹ̀yin tèmi ẹ̀yin títí ara ń bára àṣírí ọ̀rọ̀ eléyìí tèmi wá mú wá tí mo fẹ́ fi sọ̀rọ̀ òun lónìí ni wípé màá mú ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Saheed Òṣùpá tí a lè pè ní ànábì olórin. gbogbo àtàbá gbàgbé dáadáa nínú àwọn tí wọ́n ń kọ fújì tí wọ́n ní sàábé tí wọ́n ní àwọn ọmọ tí wọ́n ń kọrin bíi tiwọn tó pọ̀ jù dáadáa, Dr. Saheed Òṣùpá wà lára wọn tá a lè pè ní ọ̀gá eléré fújì. nínú àwọn tí a lè pè nínú àwọn tí wọ́n ń kọrin bíi Dr. Saheed Òṣùpá dáadáa àti ẹni tí ó jẹ́ wípé wọ́n mọ̀ dáadáa pẹ̀lú wọn òun náà la lè sọ wípé ẹni tí ó jẹ́ Muri Tonda ó jẹ́ sàábé lẹ́yìn Dr. Saheed Òṣùpá. ṣùgbọ́n ní àwọn àyè kan sí kan Muri Tonda ó padà lọ bá Dr. Saheed Òṣùpá nílé ní àsìkò ìgbà tí Dr. Saheed Òṣùpá tí wọ́n dé láti Amẹ́ríkà. ibí yìí ni wọ́n ti parí gbogbo aáwọ̀ eléyìí tó ń bẹ láàrin wọn látàrí wípé tí Muri Tonda bá lè wà pẹ̀lú Saheed Òṣùpá ó ṣeé ṣe kí ẹbí Olúfimọ kó tún gòkè. ṣùgbọ́n ní àsìkò yìí o láti ìgbà tí Dr. Saheed Òṣùpá tí wọ́n ti mẹ́nuba sàábé àtìgbà náà òun ló ti dàbẹ́ ní pé ohun tó ń jẹ́ agboolé fújì àti àwọn àṣírí ọ̀rọ̀ eléyìí tí Saheed Òṣùpá tí wọ́n sọ yìí ó ti fẹ́ dàbẹ́ ní wípé oníkálukú fẹ́ dá ilé ẹ̀gbẹ́ ni o. Saheed Òṣùpá ti sọ̀rọ̀ yìí sílẹ̀ wípé lẹ́yìn Dr. Síkírù Àyìndé Barrister àti Pasuma àti Obesere àti òun nìkan ni àwọn jẹ́ sàábé. ọ̀rọ̀ náà ti kọjá wérewère. ṣùgbọ́n ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi àti ẹ̀yin tí ẹ jẹ́ ẹ̀yin tèmi dáadáa tẹ́ nífẹ̀ẹ́ sí eré fújì tẹ́ nífẹ̀ẹ́ sí Dr. Saheed Òṣùpá, ìbéèrè tí èmi wá fẹ́ béèrè gangan ni wípé ṣé lóòótọ́ ni Dr. Saheed Òṣùpá fi ọ̀rọ̀ yìí bá Wasiu Ayinde wí? tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni kí lẹ̀yin lérò wípé wà lọ́kàn Dr. Saheed Òṣùpá ní agboolé fújì àti wípé oníkálukú fẹ́ dálé ẹ̀gbẹ́ ni? ṣé oníkálukú fẹ́ máa pàṣẹ láàyè ẹ̀ ni? ó yá ẹ bá mi fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́, ẹ bá mi comment lórí ètò yìí. àṣírí àràǹbarà ni. ó yá àṣírí ọ̀rọ̀ Saheed Òṣùpá ti padà sọ̀rọ̀. ó ti sọ àwọn ànábì fújì, àwọn ànábì tó wà nínú fújì. ó yá
gbogbo ayé gbọ́ abẹ́ ògbọ́ o Olúwa Bújí èmi rò bó sàní àlùjọ̀nú bẹ̀rù ẹbọra lákan lèmi fi wé tí mo bá rí tó bá kọrin pẹ̀lú mi sí tàbí sinimá tó ti kópa gánbẹ́rì mo tún ti gbọ́ nínú orin ẹ̀ tó sọ pé ó ẹbọra ni kò jọyàn torí bá ti dé lẹ́tàn àlùjọ̀nú ẹ̀dá nínú ayé ò lè mi fi wé àfìgbà tó sọ̀rọ̀ nínú orin ẹ̀ gbà kan péyàn ní mímọ́ kan dáwọ̀ ẹkùn bóra ni ó ní mo fojú jẹ kó rárá àwọn lè pẹran jẹ nígbà yẹn mo wá tó mọ̀ péyàn bí ìtẹ̀ máa lọ bá orin bàbá lórí torí kò lè dá o abẹ́ ẹ̀ mọ̀ torí kò lè tọjọ́ lójú ṣe rí sẹ́yìn gan ọ̀pọ̀ ohun tójú ti rí rí torí gbogbo ẹ̀dá tó bá tán tí ò ní tán ò ní pẹ́ tán kábíyèsí mo ní kò lè dá abẹ́ mọ̀ torí kò lè tọjọ́ lójú ṣe rí sẹ́yìn gan gbogbo tójú ti rí rí gbogbo ẹ̀dá tó bá tán lálàyé ní tán kábíyèsí. ó dọ́gbọ́n ẹ̀ ó dájú kò ní pẹ́ wọ̀ ó tójú èèyàn rí lọ́nà àti là pẹ̀dá àbàtàn ńlá padà dìtàn ni ẹni tí ò ní sùn láyé mi kò níyàn ìwọ kò jìyà ò sọ pé ó gbọ́n táwa ní tíṣà tó kọ ẹ ọ̀rẹ́ wa pẹ̀dá bá jìyà láàyè ẹ̀ pẹ́pẹ́pẹ́ bí ọdún mẹ́fà méje ò sí mẹ́jọ tó bá jẹ́ gbàdùn pẹ́rẹ́ ò fọṣẹ̀ méjì kò ní ìdí mẹ́mbà wípóhùn sọ́fà kan ní. oṣù bá sáré ìrìn bàbá tún ní. ó ti ní lójú ti rí ládòdà alákọ̀ọ́dà ó ti ní lójú ti rí akọrin ọ̀fẹ́ rí aṣàwọ̀ ọ̀fẹ́ rí àròdì ọ̀fẹ́ rí ṣebí pàtó lé gbogbo ló ṣe wá nípa òní lára ládòdà alákọ̀ọ́dà ó ti ní lójú ti rí. oṣù bá sáré ìrìn bàbá tún ní. a ti kọ̀ ọ̀tàn gan-an mo wá kọrin mo ní kàn tó lè tàn o a ti kọ̀ ọ̀tàn gan-an àlóhun tó jú rí kàn tó lè là kì í ṣe kékeré èèyàn jìyà kàn tó lè là o kì í ṣe kékeré. kọrin ọ̀rẹ́ mi bóyá ó máa ń pọ́ tọ̀tọ̀ lórí ká dára òun papọ̀ òun tábájọ sáré ká lè ga ẹnìkan ló máa kọ́kọ́ jẹ lọ ìyẹn ò túmọ̀ sí ìpọlẹ̀ lèmi tó wọ́ lọ́hùn ni ìwọ ni kò má gbàgbé Pasuma bò ń ṣe dáadáa má fojú ọ̀rẹ́ anáwó mi jájọ́ máa ṣe bí n bá bínú ẹ tí mo lóye àṣẹ mo máa gbóre ọlọ́ọ̀bá tó ṣe fún Kẹ́hìndé á ṣe fún Táyé. ìṣẹ̀rí báyé bá fẹ́ràn ọ̀nà máa ń pọyàn ó lápọ̀jù kábíyèsí ìwọ tó fẹ́ràn ṣọ́ra aṣọ kò máa lọ tẹ́ kò bá rẹra sílẹ̀ kó bá lè yẹ kalẹ̀ má ṣe gapá pé kò tilẹ̀ sírú mi mọ́ àpọ́n máa ń pààyàn ó máa ń tẹ́ni pa nígbẹ̀yìn ìgbéraga ló máa ń ṣíwájú ìparun tàbí ẹgbẹ́ gómìnà ló máa ń ṣe àríyá. gbogbo àwọn ọ̀sán pọ́sẹ̀ ìtẹ̀lẹ̀ ta generalize àwọn èèyàn ló ń gbọ́ lóko lórí TikTok jẹ́ pé ó kọ́ everybody lọ́gbọ́n tó wá gbọ́ nìkan lórí ẹ̀ ń bá wí ni ṣé ẹnìkan ìlú ọmọ ọmọ yìí wọ̀ so tó wá fẹ́ everybody wọlé máa fi caution ara ẹ̀ a máa fi ṣí rẹ̀ létí so tó fi lè di ẹwà green ẹ̀ tó lè máa fi ń di ẹ̀ generalize orin yẹn orin mi wà tó pé ara mi mo ti kọ́ ní mo fi caution ara mi rí mo ti kọ́ ní mo ti mú búra mi pé mo yálà ìgbọ̀rọ̀ rí mo ti kọ́ rí tí mo sọ pé ẹni tó kìlọ̀ fún pé kó máa wọkọ̀ adití èmi lẹ́nu náà tó yarí ilé ilẹ̀ tó sọ̀rọ̀ kòkun tó dẹ̀ wá ọkọ̀ adití ń sáré ó sáré bá tọ́jú ẹ̀jẹ̀ kò lè ní bẹ́ẹ̀ láti inú ọkọ̀ tó sáré ẹ̀yìn kó gbàdúrà kó bẹ́ sílẹ̀ láti inú ọkọ̀ kó sálọ láti inú. èmi lọ́la àná èmi lọ́mọ ọ̀la ọmọ ìlà lónìí èmi lọ́la àná èmi lọ́mọ ọ̀la ọmọ sọ fún ẹgbẹ́ mo sọ fún ọ náà mo sọ wípé ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ kọ̀ọ̀rẹ́ àbọ̀rẹ́ tí o ṣe ṣe tó lè fàkóbá ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ kọ̀ọ̀rẹ́ àbọ̀rẹ́ tí o ṣe ṣe tó lè fàkóbá ẹsẹ̀ fún ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀tá bàbá ọ̀tá kọ̀ọ̀rẹ́ àbọ̀rẹ́ tí o ṣe ṣe tó lè fàdíwọ́ ọ̀tá bàbá ọ̀tá kọ̀ọ̀rẹ́ àbọ̀rẹ́ tí o ṣe ṣe tó lè fàdíwọ́ ẹni tó bá ti rí lọ́nà bá tí o ṣe ṣe tó lè fàdíwọ́ bí kí ẹ máa dábàá fẹ́ ṣọ̀tá mo ní ti bàbá mi lọ ọ̀dà ló lè fàdíwọ́ mi bí ẹ bá ti bàbá mi sàyí tó ṣùpá ọ̀dà ló lè fàdíwọ́ mi. ọmọ mi ṣọwọ́ ẹ máa má ṣọwọ́ mi ṣọwọ́ 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 ṣọwọ́. mo bínú máma bínú mi bínú 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 bínú. mo rí lánàá ló bẹ̀rẹ̀ lórí bẹ́ẹ̀. Ilé ọmọ ìbàdàn tí ò fi ń sìn.
àti lọ àti bọ̀ gbogbo láti àtọ̀ ìfẹ́ yé èyí àrẹ àìtọ́gbọ́ ọmọ ikọ̀ òdúgbò ẹ̀rù bàbá náà ti ọ̀rọ̀ àti dé ọdún òṣè ó sàmọ́ bó ṣe òun lọ ọdún òṣè. bàbá náà ti kà ó mo ti sọ nígbà yẹn gbọ́dọ̀ mi ní tèmi mo mọ̀ wọ́n ara lẹ́mi kì í ṣe èébú mo mọ̀ wọ́n ara lẹ́mi kò yẹ kí ni sọ mo mọ̀ wọ́n ojú ọmọdé ìbí ìbí wọn ni mo fẹ́ràn wò sí mo kí bá ọlọ́ọ̀bẹ ṣe kò bàbá kúbà láyé àwọn sílíà. mo sọ nígbà yẹn mo ní pé sínú bí oṣù pàtí mo ń ròyìn o ìbádìí ìgbẹ́jà ìfúnni ìlẹ́jà jẹ àbọ̀ ẹ̀rọ ìwé àbọ̀ ẹ̀rọ ṣe wọ́n pẹ̀lú. Olóògbé ìgbé èsì ń bí. Oníṣẹ́ ìrọ̀lẹ́dọ̀ lọ́hùn mi. Ó ṣe bèrè ọjọ́ ẹ̀rọ. Ọjọ́ ti láti bá àwọn òyìn. Oníṣẹ́ àyàbí. Sẹ́yìn bí bá di ọ̀gá orin, sáyìn ní oṣù bá ọmọ ńlá tipẹ́tipẹ́. Olùsùnlé ọba sọ nípa àìfọwọ́ láti ọ̀. Orí lóbi ìtúndé, orí lóbi ìtúndé, sáyìn ọ̀gá orin ni. Ó ká ní oṣù má sáyìn bí ọ̀gá orin ni. Kí ni fi kan pé kejì? Ó jẹ́ tó bá kọ́ bí ẹni jẹ ẹ̀kọ́ ni. Ìjọba bẹ̀rẹ̀ èmi tí mo jáwọ́ ọ̀pẹ, mo tún máa kọ sára sí òkè lójoojú ọjọ́. Lẹ́jẹ̀, mo rí kẹrọsíìnì lọ́dẹ sí, kò sórí ààbò àlàbí. Ìlú àlùjọ pẹ́ lórí àdìtú, àjàtọ́lẹ̀ máa mú ọ̀pẹ. Ó wáyá fújì ló sì lọ́pọ̀, fújì ló sì ṣàfihàn, fújì ló sì lọ́pọ̀, fújì ló sì ṣàfihàn. Fújì music lẹ́kọ̀ọ́, fújì musician. Àwọn ọmọdé fújì music lẹ́kọ̀ọ́, ojú mélòdì Yorùbá. Fújì music lẹ́kọ̀ọ́, fújì musician. Bàbá ọ̀, ìjọba ti lò nídìí Yorùbá. Èlò máa tóbi lò, tóbi tó lọ́wọ́ Yorùbá. Fújì lẹ́kọ̀ọ́, fújì music lẹ́kọ̀ọ́. Bóyá o lè kọrin fújì, ọ̀kẹ́ sórí ẹ̀dí. O lè jẹ́ wà fọ́ọ̀kì báyìí, àti tí yẹ tó yẹ tó. O lè jẹ́ wà kásíkà. Olóògbé tuntun dé, ó lè kọrin fújì, ọ̀gbẹ́ sórí ìgbẹ̀dú, ó lè kọrin. Àdáwọ̀ tẹ̀lé ó lè jẹ́ rẹ̀ tó yàtọ̀, ó lè jẹ́ rẹ̀ kásíkà, olóògbé tuntun, ó jẹ́ òun fújì music tẹ́lẹ̀ lọ́kà. Tàbí fújì music tẹ́lẹ̀ lọ́kà, àwọn akẹ́kọ̀ọ́ ibè láṣẹ rẹ̀. Àwọn òṣèré stop playing now. They play now. Nobody 1 million. I'm a dollar 10 million. They give me the man. Baba will see me alone. I never do it. We have to get it out of the job. But I'll be ready. I'll be ready. I'll be ready. I'm a lady. I'm a lady. Say that about today. I'm a lady. I'm a lady. Ṣẹ̀kẹ̀rẹ̀ ilé kájú